Èwe ló wájú o. Kọ̀dẹ̀ rọra aṣọ ibi kò á gbé ọ̀sẹ̀ rẹ̀ sí. Hébérù orí kejì ẹsẹ̀ kẹta ìwé mímọ́ ké wí káàtì ṣe àlá káàtì ṣe àbọ́ káàtì ṣe àtàlà kábàámọ̀ náà ní irú ìgbàlà bẹ́ẹ̀ yìí ni. Irú ìgbàlà wo? Gbàlà kan Ọlọ́run fúnra rẹ̀ mọ̀ọ́mọ̀ ṣètò. Orí kọ́ ọmọ ìyá kú lórí igi àgbélébú torí ẹ̀ṣẹ̀ rẹ torí ẹ̀ṣẹ̀ mi. Kó ṣe kété tó ní kó ṣe bámúbámú ọ̀sán kété iye kò yẹ kẹ́ san kó múra rẹ̀ jòyà lórí igi àgbélébú fún ìwẹ̀nùmọ́ ẹ̀ṣẹ̀ kété ọmọ ènìyàn. Ọ̀rìyá sílẹ̀kùn gbaragada sílẹ̀ wí ọ̀níbàárè bá o torí pé Ọlọ́run ra ẹ̀mí pa imú ni bí ọ̀níbàárè kẹ́ á sọ̀dọ̀hún kẹ́ á tún bá kẹ́ á gba ti abẹ́ àtẹ́rígbà ẹ̀jẹ̀ Jésù Kristi kan ta ni fún ètùtù àti ìwẹ̀nùmọ́ ẹ̀ṣẹ̀ rà ni kẹ́ gbàbẹ̀ á sí ọ̀dọ̀ Ọlọ́run fún òbálàjà àti òdáríjì. Jésù láláre na òbálàjà tàlàáfíà kẹ́ láàrin ẹlẹ́ṣẹ̀ ọmọ ènìyàn àti Ọlọ́run Olódùmarè kò jẹ́ mímọ́. Àkòrí ọ̀rọ̀ mi sí ọ lónìí kọ̀ọ̀kan lẹ̀ o kò ti ṣe àlà kò ti ṣe àbọ̀ òní. Ọ̀nà wo gan lọ fẹ́ gbégbà wàá mú bọ́lọ̀ ìdájọ́ gbígbóná sórí kété ọ̀nìkan bá kú nínú ayé líbe láì ní Jésù kétì kú. Orí àríyànjiyàn lọ́tẹ̀ wí ọmọ Ọlọ́run kọ́ wí wòlíì ṣáá ni bíi ti rà múrìn wẹ́ẹ̀ ra kọ sílẹ̀ ìwé mímọ́ wẹ́ẹ̀ mú ọkàn rẹ wẹ́ẹ̀ rẹ̀ sílẹ̀ wẹ́ẹ̀ béèrè lọ́wọ́ Ọlọ́run fún ara rẹ̀ pé ṣé ọ̀nìkan wí náà ṣé ọmọ rẹ ni nítòótọ́ wẹ́ẹ̀ ṣàwárí nípa kàn ti bí wọ́n yàtọ̀ sí kàn ti bí rà múrìn ọ̀nà kan gbà á sáyé ó yàtọ̀ gédégédé ọ̀nà kan dẹ̀ gbà lọ́nà ẹ̀ ti yà ọ́ lẹ́rù tó ẹ̀ kàn mú náà wàásù ọmọ ọ̀run àpáàdì ṣe lágbọ́rùn lé síbẹ̀ yọ̀ sára ẹ̀ lọ sí ọ̀run àpáàdì ṣùgbọ́n lójú rẹ kìí o mí rí ọ̀run àpáàdì lójú rẹ o. Mo rí ìwúyè lọ́pọ̀lọpọ̀ mo rí ìrònúpìwàdà mo rí oore ọ̀fẹ́ Kristi iye ọ̀nà ayé rẹ kó gba Jésù gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà. Mo rí ìdáláre mo rí ìdáríjì lójú ọ̀nà rẹ. Mo rí ilẹ̀kùn kan Ọlọ́run ṣí sílẹ̀ kó wí kó yí ọ lé ọmọ mi sínú ìjọba Ọlọ́run. Mo rí ọ̀nà àlùyọ mo rí kó ti ronúpìwàdà ẹ̀ṣẹ̀ rẹ kó bá yọ̀ dé àtúnbí kó bá lọ sí Hébérù ní orí kejì ẹsẹ̀ kínní tí ó yẹ ká mọ̀ọ́mọ̀ níyè sí ká dẹ̀ mọ́kàn bá a lọ kétékété ká ti gbọ́ láti ẹrun Olùgbàlà. Ṣàṣọpamọ́ o ní kété kí Jésù wáyé á ṣe níbi kò sọ kété ò kọ́ni àti èdè kó pè nínú ìwé mímọ́ kété ò wàásù kó yọ nínú májẹ̀mú láéláé àti èyí kò fúnra rẹ̀ gan kọ́kọ́ wà kí kété ọ̀nìyàn. Hébérù orí kejì ẹsẹ̀ kínní ni ó yẹ ká métí sí ní jinlẹ̀jinlẹ̀ pẹ̀lú àròjinlẹ̀ ó yẹ ká métí sí kété wọn nìké Ọlọ́run kò tẹ̀ bá a sọ. Kọ́ bá lọ sí Hébérù kínní ẹsẹ̀ kínní náà ó sọ níbẹ̀ wípé Ọlọ́run láti ti kọ́ṣe kọ́ ti bá yẹn àbálàbára ó ti bá wọn sọ̀rọ̀ láti yíyá yẹn wòlíì ní látọ̀dọ̀ Mósè bá títí dé Málákì wòlíì náà ó ti bá wọn sọ̀rọ̀ ṣùgbọ́n olùgbàkáyà á bá ọ̀rẹ́ á bá àìsàn nípa ẹ̀mí ọmọ rẹ̀ ní Jésù Kristi kò ti ṣe àlà kò ti ṣe àbọ̀ ní ìgbà kó bá gbọ́ kété wọn bá kọ̀ọ̀kan sílẹ̀ kò rí kú ọ̀rẹ́ abára rẹ níbi agbede méjì ayé ọ̀run o ti kó láyé níbi ìwé ènìyàn padà síbẹ̀ o dẹ̀dẹ́nu bodè náà bá ó kubi kò á gbà yí ọ lé Bíbélì wí kọ̀tẹ́ àlà kọ̀tẹ́ àbọ̀ lọ òdájọ́ba torí pé Bíbélì wí pé Ọlọ́run á darí ẹlẹ́ṣẹ̀ àti orílẹ̀-èdè burúkú á darí rẹ̀ síbo sínú ọ̀run àpáàdì. Ṣé ọ̀run àpáàdì ni onírè ọ́ ṣé ibẹ̀ ló fẹ́ mórílé ṣé ibi òyà ayérayé ni epo ṣáà ló ríra níbẹ̀ o kìí bẹ́ẹ̀ ni kò á kú
èyí orílẹ̀-èdè ráná yí padà ẹ sọ kọ́rọ̀ kó ta lálẹ́ gan wàá ṣèpè ń torí pé n ò ní fẹ́ ní ọ lọ́ra bá ayé líbe ṣá lè ṣì ní ṣùgbọ́n ti ọ̀run àtòdájọ́ ọlọ́run kẹlúwájú ẹ sọnà kọ̀nà ẹ ṣàbùjá lọ́rùn ọ̀pẹ̀ mọ́ o ọní bá ti kú láàrin ní Jésù Kristi ọ lọ sí ọ̀rọ̀ àpáàdì bíbélì wíwà nínú Hébérù orí kejì ikọ̀ ọ̀rọ̀ kí áńgẹ́lì lásán làásàn kàn bá sọ bóyá ọ̀rọ̀ àyẹ̀ ni àbí ọ̀rọ̀ burúkú ni ọ̀rọ̀ nípa ọ̀parun ni ikọ̀ ọ̀rọ̀ káńgẹ́lì bá sọ kó bá sì múṣẹ mélòó lọ̀rọ̀ Jésù Kristi olórí ayé gan fúnra rẹ̀ kó sọ nípa ìyè àti òyà rẹ̀ lẹ́pẹ̀kún Ọlọ́run fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́ ọmọbìnrin rẹ̀ nìkan ṣo kò á pé ọ̀nìkan kò bá gbàgbọ́ kẹ́ má bàa kú kẹ́ má bàa ṣègbé ṣùgbọ́n kẹ́yọ̀ ṣe kẹ́yìn o kẹ́yọ̀ ní òye ààrẹ lè pẹ̀kú. Jésù sọ o ìwọ̀n ọmọ ẹ̀yìn ọmọ ẹsẹ̀ rẹ̀ múlẹ̀ òun náà lọ ìsìdẹ̀ gbọ́ lọ́rùn mi lónìí náà bá torí èso òmùrìn kan yẹ ká wí ara ju pé kọ́ ní ẹlẹ́ṣẹ̀ kẹ́ mọ ara rẹ̀ gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ kọ́ dá ọ dúró àti aṣògo nínú ẹ̀sìn rẹ àti ṣọ́ọ̀ṣì kọ́ kí òjọ́ àti kété àga kan rà síbẹ̀ àti oríṣiríṣi ọkọ̀ kan rà sọ́ọ̀sù di àlùfáà àti táyà kan rà sọ́sẹ̀ pásítọ̀ mọ́tò pásítọ̀ àbí bíṣọ̀bù ìwà gbé ẹni tì láì ṣe pé a bá tú ọ̀nìyàn bí èèyàn rí ìjọba rọrùn alágbára o jọ̀dájọ́ ni a lè wíṣẹ́nà múdèrú ibà ọ́ ẹ̀ bá dáa kọ́mọba dé àdọ́run mọ̀ títọ́ ó ṣe nǹkan jẹ́ pé ọlágbára kọ̀ọ̀yàn kejì kó sínú ẹ̀ṣẹ̀ rẹ̀ síbẹ̀ ronú pàdà kẹ́mọba bọ́ sórí kọ́ kọ́ba tí ronú pàdà ẹ̀ṣẹ̀ rẹ̀ kó o ti ṣe abọ́ kó o ti ṣe àlà nínú ìdájọ́ Ọlọ́run àmúbíhun náà kọ́ba mọ̀ ní Jésù nínú ayé rẹ̀ ronú pàdà ẹ̀ṣẹ̀ rẹ̀ lónìí òjò lórúkọ mi ọmọ àbálá bíi tán ọní kà á gbàlà kà á dáríjì kàríbi dé sí ní ìjọba Ọlọ́run ire o.